أمنقذنا مربي أمرشدنا أمنقذنا مربي كريم لخالق بل خلق لكريم كريم لخالق بل خلق لكريم أمرشدنا أمنقذنا مربي كريم لخالق بل خلق لكريم كريم لخالق Aya Jibrilu sitasi atiba Aya Jibrilu sitasi najiba Atollallahu murakabi salami Atollallahu murakabi salami Amurishidana amukizana murabi كريم لخالق بالخلق لكريم كريم لخالق والخلق لقد جاءكم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من انفسكم عزيز عليم عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم الله صلى على النبي الكريم عليه وسلم adúpẹ́ fún Ọlọ́run ọba ayin Ànábì wa Muhammad ọjọ́ òní ọjọ́ ọpẹ́ tó pọ̀ ni gbogbo ọpẹ́ tọlọ́run gbogbo ìyìn tí Ànábì tí Ọlọ́run sallallahu alaihi wasallam àtọrọ kẹtọrọ gẹ fún aṣíwájú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam aṣíwájú ayé aṣíwájú ọ̀run wá fi kíkí Ọlọ́run àti tànábì yìí mo fi kí àwọn àlùfáà wa àgbà àbá olóríire tí oríire wọn ọ̀hún gan-an kò láàlà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tó ní ila rabbika muntahaha oríire wọn ọ̀dọ̀ Ọlọ́run náà ló pín sí torí pé à ń bù lọ́tún lósì ni àwọn náà ni bàbá wa ẹni tọ́lọ̀ ń fi iṣẹ́ rí rán tọ́lọ̀ ń fi ìwà rí rán bá tó yẹ pé téèyàn bá ṣe làákàyè yóò sì mọ ronú tó bá fẹ́ mọ hùwà pé ọmọ yẹ kí n sọ̀rọ̀ àmì torí wọ́n ní ẹ̀sìn lọ́mọ lágbájá lélẹ́yìí lágbájá afọ àwọn ehu wà báyìí àwọn náà ni bàbá wa Gbọ́lá Ọlọ́run mọ́sá jẹ́ kí a rí wọn pẹ́ Ọlọ́run má bà ọlá wọn jẹ́ Ọlọ́run má bà àlàáfíà wọn jẹ́ Ọlọ́run má bà iyì wọn jẹ́ àwọn ọmọ wọn má jẹ́ ká máa yẹra wa jẹ́ ká máa pọ̀ sí ni wá tó ti rọ ayé fún wọn tó ti rọ ìgbà fún wọn má jẹ́ ó dàrú fún wọn láíláí ojú wọn ti wá dáa báyìí yẹ kó dáa títí wọn fi padà lọ bí àgbáre kó mọ wá dáa lọ bẹ́ẹ̀ láíláí ọba tó ṣe bẹ́ẹ̀ fún àwọn bàbá wa Sheikh Adam tó ṣe bẹ́ẹ̀ fún àwọn bàbá wa Sugulul tó ṣe bẹ́ẹ̀ fún àwọn bàbá wa Ali Adabi wọ́n sábà ṣe ti bàbá wa Gbọ́lá nàbẹ́ wọ́n láàfẹ́ àwọn àfáà tiwọn náà tó kúnnú ẹ̀mí wọn àwa fi ọlá bàbá náà a fi bẹ Ọlọ́run ọba Darul Falah Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ àwa fi ọlá bàbá wa Gbọ́lá náà a fi bẹ Ọlọ́run agboolé ibi tá a wà yìí agboolé ẹ̀sà ni agboolé ẹ̀sà ni wọ́n bá ní kéèyàn wá sí rubí kéèyàn ń kàn mọ́ yìí pé wọ́n kàn ṣe ń tó wù wọ́n ni pé ń tó wù wá ni ntọ́ ọba wa wí ọba ní ha ọba ní hóhó ó tẹ́ a lọ́rùn torí pé ilé ìmọ̀ ni ilé ẹ̀sìn ni ilé iṣẹ́ eré ni ilé ìwà rẹ ni gbogbo nǹkan tí àfàwà Kéwúlérè ń sọ lẹ́ẹ̀kan wàláì bó ṣe rí náà ni gbogbo ọ̀nà tán fi téèyàn fi wọnú ayé tí rí fàárí ṣe gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe fún gbogbo ọmọ inú ilé yìí bàbá wọn fi ti bàbá wa Gbọ́lá tó já sí pé ibi tá a ti kọ́kọ́ mọ̀ bàbá wa láyé náà ibi iṣẹ́ rẹ lọ́dọ̀ bàbá wa Gbọ́lá náà ni bàbá náà fẹ́ràn bàbá Gbọ́lá tí ò mọ níwọ̀nba kí wá ṣe bàbá Gbọ́lá nìkan èmi ṣe bí bàbá Gbọ́lá nìkan ni gbogbo àfa àpáta náà mo wá rí i pé bákan ní gbogbo àwọn àfa yẹn wà lè mẹ́ni tí bàbá fẹ́ràn jù nínú gbogbo wọn bí bàbá Ọlọ́run ṣe ṣe bàbá náà nìyẹn mo fi tàwọn bàbá wa Gbọ́lá náà mo fi kí àwọn bàbá wa ní òkè odò Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ o Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ o Ọlọ́run má bà ìjọba yìí jẹ́ Ọlọ́run má bà ilé yìí jẹ́ Ọlọ́run má bà ìjọba yìí jẹ́ Ọlọ́run má bà ilé yìí jẹ́ Ọlọ́run ti tó bọ́lọ́n báyìí ti dé ó dé nù kéé lòun ò dé mọ́ kò ní í dàrú bàbá wa ọlá tó pọ̀ Ọlọ́run tẹ́ gbá mú
ọlá gbogbo àwọn ẹni ọlọ́run tẹ́ ń fẹ́ràn ọlá àwọn bàbá wa lọ́lọ́dún tẹ́ ẹ tán sára wọn pátápátá pátápátá bẹ́ẹ̀ bá fẹ́ kínú bàbá wa òkè odò ó dùn sí òun ṣàdúrà fún àwọn bàbá wa lọ́lọ́dún bóde ṣe rí náà bàbá wa tán sára wọn púpọ̀ àwọn náà ni ọ̀gá nákàlí bàbá wa ọlọ́mọṣẹ́ ìwọlá bẹ́ẹ̀ járí yín pé o mo kí yín púpọ̀ mo fi ti bàbá wa gbọ́ lákì mo wá fi ti bàbá wa òkè odò nítorí pé ọjọ́ ti lọ mo fi kí gbogbo wa pátá ṣùgbọ́n hasan bí hasan khalifa wa zemilu mi alájọkẹ́ púpọ̀ wa tírin tí wọ́n tún wá padà ju tiwa lọ tó lóun padà lọ jámíà lókèrè àwọn òkà kọjá tilé yìí tá a ti jọ kà ń lè náà lájòkótì àbá tún fò ojú ọ̀run ó tún fò lọ kò sì wá fò lọ darí náà kó wá bí gbogbo ní tàbá kí ó lérè sọ́lẹ̀ kan bó ṣe rí náà nìyẹn abẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ mo kí àlùfáà wa khalifa púpọ̀ ọlọ́run járí yín pẹ́ a máa wá pọ́n mi lé púpọ̀ èmi bá sọ pé alájọkẹ́ wa àwọn tó máa yí kílẹ̀ ń yí ń bẹ̀ ibi ọlọ́run ṣe ṣe é nu ọlọ́run járí yín pẹ́ o ọlọ́run járí ọlọ́run wá ṣe yín ní aṣíwájú rẹ̀ kìí ṣe aṣíwájú bíbí nìkan àti bíbí àti mọ̀ àti wà àtẹ̀sìn gbogbo ẹ̀ náà lọ́lọ́run ní kó kí aṣíwájú rẹ̀ máa bẹ́ẹ̀ ọlọ́mọdé ó bàjẹ́ mo kí àwọn àlùfáà wa olólùfẹ́ wa pàtàkì olólùfẹ́ àwọn bàbá wa lókè odò tí bàbá wa tó ń fẹ́ràn àwa náà tó pé ẹnìkan nù wa ò lè sọ ẹni tí bàbá fẹ́ràn jù lọ àwọn méjèèjì àwọn náà ni fadilatu sheikh al-imam abdulgafar al-ofawi bàbá náà dáa púpọ̀ lẹ́yìn bá lọ sọ́dọ̀ bàbá wa lọ́fà pé ẹgbàá mi ní mọ̀ràn ilé kéwù jìnnàjìnnà báyìí mo fẹ́ mọ́ ọmọ lọ ìmáàmù òní ṣé bí kọ́ ọmọ rẹ̀ ó mọ kéwù ni abá jìbìrì lù ń bẹ́ ń bẹ̀ yàn ẹ dákun èwo ní tún jẹ́fẹ́ tó jù bẹ́ẹ̀ lọ bàbá wa lọ́fà mo kí yín púpọ̀ ní mà padà sí abúlé kò ní rẹ̀ yín bẹ́ẹ̀ ṣe ń sọ gbogbo gbà alábíà tẹ̀ fi ń sọ mọ́ lékún ni ẹ̀la Al-Qur'ani lọ́dọọlọ́ ẹ wá dákun Yorùbá ní ẹni rírí òjẹ́ ni mímọ́ gbogbo ẹ̀yin àlùfáà mi tẹ̀ wá ń bí pátá lẹ pàtàkì lọ́dọ̀ mi kò sí ẹni tó kéré lọ́dọ̀ mi àlùfáà wa Lisanul Arabi mi ìfẹ́ dárúkọ kí n máa ṣe láìfí mo sáà mọ̀ pé gbogbo yín olólùfẹ́ bàbá wa lókè odò ní gbogbo yín olólùfẹ́ àbá wa Ibrahim ni kò sí ẹni tí mi ò kí àbá wa Tajudeen mo kí i àlùfáà wa Murtado Sirrul Awliyai ọlọ́run má jẹ́ ká bá náà má padà sí aburú. àmín. wọ́n la yí pé bàbá ṣàdúrà fún wọn jẹ́ òní pé mo rí dùn àwọn nínú ọlọ́run má jẹ́ ó má bànújẹ́ ọlọ́run má ṣàìjẹ́ orí bẹ́ẹ̀ fáfá náà má jẹ́ ó má padà sí aburú ẹ kó máa dáa fún wọn sí i mo kí wọn kú oríire ti jẹ́ òní náà tí wọ́n náà lèmi náà fi ń ṣàdúrà fáfá dùn ní pé ọlọ́run wọ lọ bá àfáà ṣe ti jẹ́ òní bá ọmọ kéwù rẹ̀ àtàfà àti àbúrò rẹ̀ náà tó fẹ́ ṣe tiẹ̀ lónìí náà wọ́n la pé ọlọ́jọ́ kẹ́kọ̀ọ́ orí tiẹ̀ ṣe dákúndé odó orí tiẹ̀ ṣe o ọlọ́run sì gbà á dúpẹ́ lọ́dọ̀ àfáà Murtado mo kí wọn púpọ̀ àfáà wa kí n ṣe rọ́ ìlú látẹ̀ kan kò sí ẹni tí mi ò kí níbí gbogbo ẹ̀yin àfáà tẹ̀ ń dáná sí fún wọn kò sí ẹni tí mo yò kí àfáà tó ṣètò lẹ́ẹ̀kan náà mi ò yọ ẹnìkan kan lẹ̀ tẹ́ mọ̀ pé bàbá wa ní orí tábà ti fún mi sí sẹ́wọ̀n pé kò ní dúró aláì kò sí ẹni tí mi ò kí ẹ dákun ẹ bá ń gbà á bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ìyá wa látòkè délẹ̀ ẹ̀yin ìyá wa tilé àtẹ̀yin ìyá wa lásàlátù gbogbo yín pátá ni mo kí gbogbo ẹ̀yin bàbá wa ọkùnrin tí ẹ ti ń náwó látàárọ̀ bí ẹni tí ò ṣiṣẹ́ ẹ ń náwó látàárọ̀ bí ẹni tí wọ́n ń bùn ṣe hàn pé alóògùn tá a fowó ṣe ẹ̀yìn àrò ní gbé mú wa a sì mú wa a sì mú wa bí ìgbà tá ìpẹ́ nìkan ti kó kalẹ̀ sí ìyẹn lápò kò ní tán lọ́wọ́ yín o mo kí yín púpọ̀ ọba tó ní kẹ́ ẹ dátọ̀ ọlọ́run lóun báyìí ọlọ́run kó bá ń ṣàlékún dáadáa yín asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. tó àfáà ní kí n ṣe wáàsí èmi sì ti fọkàn sí pé bíjókòó bá ṣe rí bàdúrà náà ló bá yá já sí ni òun náà ni ó wá tún sọ fún mi pé kọ́dà o òun mọ̀ fẹ́ kí n tírìtì tọ́pìkì kan kò sí á sásìkò òun sì fẹ́ kí n rí i pé òun ni mo sọ kí ni ó ní lìmọ́ọ̀dà mo kí àwọn àlùfáà tán wọlé mo kí Sirrul Awliyai mo ti ṣàdúrà fún yẹn sí ìjókòó mo fi bàbá òkè odò mo fi ṣàdúrà fún yẹn ní mà padà sí aburú. àfáà wa ní nítorí àwọn afẹ́ ká fi ṣe tọ́pìkì náà ní pé limada kana dawa'ul amsi da al-yawmi lada abna'il muslimin. kí ló dé tó ṣe yí pé oògùn tànẹ́tà ń lò tó pé tá a bá lo oògùn náà
á sì mú wa lára dá tí wàá lóde tó yẹ kó oògùn náà wá wò wá sàn lé mọ́lẹ̀ ní tí wọ́n ń jẹ́ ìsàn fún wa. ẹ̀ mọ́ wá níbẹ̀ ni a ní pè ní dá a sọ yìí pé gáírà mu àfírí limadha kana dawa ul amsi gáírà mu àdírí al-yawm lada abna il-muslimin. kí ló dé tó ṣe yí pé oògùn tá a ń lò lánàá tí ń ṣiṣẹ́ tá a bá lò ó lánàá tá a bá lò ó sí nǹkan kan yóò sì mú kí ló dé tí ò lápá lára àwọn ọmọ mùsùlùmí mọ́lẹ̀ ní. kí wàá ní oògùn náà òun náà ní alukur'an alukur'an ní ọ̀gá ìkẹ́tọ́ lọ́n fi sáyé ayé ríru kuruku ó ríru durudu kánábì ó tó dé ẹ dákun dídé ànábì wíwáyé ànábì limada sahara rasul liduhur li an yadhhara alukur'an ní alukurani náà ló jẹ́ kánò kí kur'ani ó lè wáyé lànàbì fi wáyé alukur'ani ní risala ànábì ẹ rí i pé ńgbà tá alukur'ani ti pé al-yawma akmaltu lakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islama dinan. ẹ rí i pé ńgbà tá lọ́n ti ní alukur'ani pé lónìí o àti parí ẹ̀sìn yìí fi káyọ̀lọ́n tó mú ayé yẹn wá pípé alukur'ani náà lọ́lọ́n fi mú wá ńgbà tó sì ti pé tán kò sí nǹkan míì mọ́ ẹ rí i pé anábì fàáyé lẹ̀ náà ni tí ń já sí wípé alukur'ani gangan lọ́lọ́n fi rúdurùdu ayé kur'ani lọ́lọ́n fi wá fi tó níjọ́ tá alukur'ani ọ̀hún sì ti pé lọ́lọ́n ti ní ẹni ó mú wá o salamu aleykum máa bọ̀ alukur'ani náà ni ọ̀gá ojútùú nínú ìgbésí ayé alukur'ani ni ọ̀gá ìwòsàn tí gbogbo tí bá ń ṣe ẹ̀dá nígbésí ayé alukur'ani náà ni ìlànà fún gbogbo ọ̀nà tó bá dí fún àwọn ẹ̀dá nílé ayé lánàá bó ṣe rí nu lójú ànábì níjẹta bó ṣe rí nu lójú ànábì kí wàá ló dé lónìí tí kurani yìí àwa mọ iye ẹ̀ mọ́ kurani yìí àwa mọ pàtàkì ẹ̀ mọ́ ní ìyí tó já sí pé ọlọ́ọ̀ni alukurani yìí o àánú ni o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ọlọ́ọ̀ni alukurani yìí pàtàkì ó kọ́kọ́ sọ́nbì kan ó ní kitabun mubarakun anzalnahu alukurani tírà alubarika ni àwọn ọlọ́run gbé wá sáyé ọlọ́run sọ bẹ́ẹ̀ ó pe kurani bẹ́ẹ̀ níbo mi ò tún sọ pé wa nunazzilu minal qur'ani ma huwa shifa'u wa rahmatu lil mu'minin. wa nunazzilu minal qur'ani ma huwa shifa'u wa rahmatun lil mu'minin wa la yazidu az-zalimina illa khasara. ọlọ́run ní alukurani shifa'un linnasi ọlọ́run ní ìwòsàn ní alukurani shifa'un linnas ẹ rí i pé ọlọ́run sọ pé ìwòsàn irú àrùn kan kò sọ pé ìwòsàn gbogbo tí bá ń bẹ nínú ìgbáàyà ó sọ ń bòmí bẹ́ẹ̀ ó sì ní shifa'un linnasi wa rahmatun níbòmí yẹn pé gbogbo tí bá ń jẹ́ àìsàn láyé alukurani náà ni ìwòsàn rẹ̀ ó sọ bẹ́ẹ̀ wọ́n alukurani yìí pàtàkì ẹ̀yin ò mọ̀ bá alukurani yìí ṣe tó ni law anzalna hada alukurani. ala jabalin lara'aytahu khashi'an mutasaddian min khashiyati Allahi wa tilka al-amsalu linnasi la'allahum yatafakkarun. wa tilka al-amsalu nadribuha linnasi la'allahum yatafakkarun. ولو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. pàtàkì ó kàǹkà débi wípé àṣẹ ń bẹ lára rẹ̀ débi wípé òkè tá a bá gbé alukurani kẹgbẹ́ ka òkè tó ga gàgàrà. لو أنزلنا ó ní òkè náà kọ́ هذا القرآن على جبل tá a bá gbé alukurani ka orí òkè ó ní la ra'aytahu khashi'an mutasaddian. لرأيته خاشعا
متصدعا ó lè rí i pé òkè yìí ń kọ́ yóò sì yọ gẹ́ẹ̀rẹ̀rẹ̀. من خشية الله. kí ni ó àjọ yọ min khashiyatillah nítorí ìpayà ọlọ́run tí ń bẹ lára rẹ̀. وتلك tó الأمثال ń bẹ̀ wọ́n. nítorí ìpayà ọlọ́run tí ń bẹ lára alukurani òun ni. ibi táwa ṣe gbéyẹ̀wò rẹ o ṣé àwa gbé kurani báyẹn lè gbé ka òkè ni. bẹ́ẹ̀ náà ni àgbẹ̀ báyẹn gbé ka òkè náà ni ọlọ́run fi pòwe fún wa ní wàtílíkàlẹ̀ àmútálù náà dẹrẹ buhari. àwọn ìpàtàkì ẹ̀sà àṣẹ ìlápa tí ń bẹ lára kurani yìí ọlọ́run la fi ṣàpèjúwe ni o. وتلك alukurani yìí الأمثال alukurani yìí òun lọ́lọ́run ń ròyìn báyìí. ọlọ́run tún sọ níbòmíì pé alukurani yìí wàláwó anna kur'anan suyirati bihil jibalu aw qutti'ati bihil ardu aw kullima bihil mauta bal lillahi al-amru jami'an. ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا. ọlọ́run ní alukurani yìí pàtàkì ó ní àṣẹ lára ó ní ìlapa lára débi wípé tá a bá gbé kurani ká ní alukurani la fẹ́ fi sí òkè yìí ń di òkè náà ó sì sí. tá a bá ní alukurani la fẹ́ fi pín ilẹ̀ yìí ilẹ̀ náà yóò sì pín. tá a bá ní alukurani a fẹ́ fi bá gbogbo òkú tí ń bẹ ní tẹ̀kan sọ̀rọ̀ gbogbo òkú náà ó sì dìde tá a bá ti rẹ́ni tó dé dárájà khashiya rẹ̀. alukurani lọ́lọ́run ròyìn lọ́nà kọ̀nà báyìí. àwọn ìròyìn wọ̀nyí tọ́lọ̀ ń fi sọ kímọ̀ àti kùsíyà tí ń bẹ lára alukurani yìí òun ló jẹ́ kó máa jẹ́ oògùn lánàá. ìwọ̀n jẹ́ oògùn lánàá bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí tàná nítorí asbab. torí àwọn okùnfà kan. kí làwọn okùnfà náà àwọn tàná ìyẹn náà ló sàn dọ́dọ̀ àwọn bàbá wa wọ̀nyí dọ́dọ̀ àwọn bàbá wa lọ́lọ́dán látọ̀dọ̀ àwọn bàbá lọ́lọ́dán ló sàn dọ́dọ̀ àwọn bàbá wa lókè odò. kí ni àwọn àròyìn náà? alukurani ń jẹ́ oògùn fún gbogbo àwọn síwájú lánàá nítorí pé à ń bá lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wọn tí wọ́n fi sáyé ní ìmọ̀nù sọ́fin sọ̀dìkún ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ tó mọ́ ìgbàgbọ́ tó fẹsẹ̀ múlẹ̀ ìgbàgbọ́ tààrà ká ní sálùkùránì ká ní síbítà àti gba àlùkùránì ká ní sọ̀rọ̀ ọlọ́run ń bẹ lára àwọn tàná ló ń jẹ́ kó jẹ́ oògùn. saburun jamilun. ẹlẹ́ẹ̀kejì nínú tí ń bẹ lára àwọn tàná tí wọ́n fi tí kùránì fi ń jẹ́ oògùn fún wọn tí fi ń jẹ́ àṣẹ fún wọn òun náà ní saburun jẹ̀mí ló ń ta àmọ́ sùúrù tó pé ń bẹ lọ́dọ̀ wọn bá bá rí n tó dùn mọ́ wọn wọ́n á ní sùúrù lórí ìdúpẹ́ fọlọ́hún wọn ò ní jẹ́ kí ọpẹ́ wọn kí ìdùnnú wọn kó débi bàtọ́rù ìdùnnú wọn ò ní débi ìyọ̀pọ̀rọ̀ wọn á dùnnú yan ní déédéé pé bá bá sì tún rí tí ó dùn mọ́ wọn wọn á ṣe sùúrù pé tó ọlọ́run ti sọ fún wa nù Kùránì pé inna ma'al usri yusra bó bá ti múnira wá ìrọ̀rùn ní gbẹ̀yìn ẹ kò ní jẹ́ kán bara jẹ́ jù wọn á ṣe sùúrù àti pé ọlọ́run ti sọ ń bò mí náà yìí pé ẹbí ìdídá tí mo dá yẹn sáyé waja'alna ba'dakum li ba'din fitnatan la tasbirun wa kana rabbuka basiran. wà ọlọ́run ti sọ fún wa nù Kùránì bó àwọn mùsùlùmí tàná ìwà Kùránì ni wọn ọ̀rọ̀ Kùránì náà fi hùwà ọ̀rọ̀ Kùránì náà fi ń sáyé ní àṣẹ Kùránì fi ń bẹ ní ara wọn. ó di méjì ẹlẹ́ẹ̀kẹta tamassuku bil ibadatil khalisa ká mú ẹ̀sìn dání pẹ̀lú òdodo ká mú ẹ̀sìn dání ní tòótọ́ bó ṣe ní àṣẹ ká máa ṣe bẹ́ẹ̀ tá a bá ń kírun ká máa pa ń kí báwẹ̀ bá dé ká máa pa ń gbà ká máa ṣe tinútinú tọkàntọkàn bàbá ń bẹ níbi ìjókòó Kùránì ká mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run làáfà yìí sọ ẹ rántí àwọn àfà wa àgbà lánàá kí ẹ ṣe pé kéwù wọn pọ̀ rẹpẹtẹ sàrótọ̀ Ọlọ́run sàrótọ̀ Ọlọ́run sàrótọ̀ Ọlọ́run náà ní pọ̀ nù wá gbólóhùn tí ń pọ̀ rèé sì ń lapá wọ́n sì ń pàṣẹ
àwọn nǹkan tí wọ́n mú dání nìyẹn nínú rẹ̀ náà ní síkọ́tún kamilatun billahi wa bir rasuli ká ní ìgbáralé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ pé ọlọ́run lọ́lọ́run ọlọ́run lọ́lọ́run ntó bá ṣe ọlọ́run náà ló ṣe bàbá òkè àfáwà kéwìlérè ṣe wílẹ̀ kan ìtí ò bá ti ṣe ọlọ́run náà ni ò tí ì ṣe. bákan náà ìtí ń jẹ́ kí Kùránì máa jẹ́ oògùn lánàá tí ò wá rí bẹ́ẹ̀ mọ́ lónìí òun ni pé mahabbatul ghairi kan nafsi ká fẹ́ràn ọmọlàkejì bíi ara ẹni ká fẹ́ràn ọmọlàkejì bíi tara ẹni ẹwà àwọn ará Mádínà nígbà táwọn ará Mákà tí wọ́n dé ọ̀hún tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń ṣe tán débẹ̀ ní àlejò gòràbà fòkàrà àwọn ará Mádínà ní ọ̀kan náà ni wá síbẹ̀ sì ti sọ àdọ̀ kan èmi nílé méjì mú kan bẹ́ẹ̀ èmi níyàwó méjì mú kan bẹ́ẹ̀ èmi lóko méjì mú kan bẹ́ẹ̀ àwọn òṣàwàmọ́yà wọ́n fẹ́ràn ara wọn bíi tọmọlàkejì kí ló fà á Kùránì náà ti sọ pé káfíń kíni Ọlọ́run ti ní in kuntum tuhibbuna Allah Ọlọ́run ní wà nábì sọ fún wọn pé in kuntum tuhibbuna Allah fattabi'uni tẹ́ ẹ bá ti mọ̀ yí pé ẹ̀ ń fẹ́ràn Ọlọ́run èmi ni ẹ tẹ̀lé ànábì náà ló wá sọ yí pé mùsùlùmí ò tí ì pé o la yakmalu imanul muslimi aw imanul mar'i hatta yuhibba li akhi ma yuhibbu li nafsi. ìgbàgbọ́ mùsùlùmí kan ò tí ì lè pé tó bá ní mo ní ìmánì mo ní gbàgbọ́ àfi bó o ṣe ń fẹ́ fún ara rẹ kó fẹ́ fún ọmọlàkejì rẹ bó o ṣe fẹ́ kó kàbùkù má jẹ́ kó ọmọlàkejì rẹ náà kàbùkù. ọ̀rọ̀ Ọlọ́run àti tànábì àwọn tàná mú dání sísìn wọ́n fẹ́ràn ọmọlàkejì bíi tara wọn ìní Kùránì fi ń jẹ́ àṣẹ fún wọn. nínú ẹ̀ náà ni alihubbu lillahi wa rasuli gbogbo ń tà bá wa ń ṣe láyé kó ṣe pé ká máa ṣe nítorí ìfẹ́ Ọlọ́ni kódà bá a bá sì bá nǹkan ṣe pọ̀ mọ́ náà kó já pé àìfẹ́ràn kan yìí mọ́ náà wàláhì nítorí kíni torí tọ́lọ́ọ̀ni àwọn asbab yìí tí ń bẹ lánàá tí Kùránì fi ń jẹ́ oògùn rẹ̀ ṣùgbọ́n lónìí ńkọ́ tí ò fi wá rí bẹ́ẹ̀ mọ́ àwọn nǹkan tí òjò rí bẹ́ẹ̀ mọ́ òun náà ní kíni. alẹ́ ajẹ́lẹ̀ tú. àwọn nǹkan bíi mẹ́sàn-án sí mẹ́wàá ni mo mẹ́sàn kalẹ̀ síbẹ̀ ṣùgbọ́n yìí gàgẹ́ tí ń tọ́ṣẹ̀ díẹ̀díẹ̀ náà ni nítorí àsìkò. èyí tí ò jẹ́ kí Kùránì wá jẹ́ gbogbo ntọ́lọ̀ ní Kùránì jẹ́ yìí tí òjò jẹ́ bẹ́ẹ̀ mọ́ lónìí òun ni pé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ alẹ́ ajálátù ìkánjú ti pọ̀ jù àdàmúlì ìmánì sọ́ọ̀dì ìkánjú ti pọ̀ jù afẹ́ dọ̀gá láì sọmọṣẹ́ afẹ́ dolùdarí láì tẹ̀lé èèyàn kankan apẹ́gbẹ́sẹ̀ kankan kàti bára wájú ìkánjú ti pọ̀ jù wàlẹ̀ ajálátù mina shaitan. ìkánjú sì ní ọ̀dọ̀ ṣètánì láti bá. wàtà ánì mina rahman. ká wá fa abalẹ̀ ká máa wá nǹkan kan pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́dọ̀ Ọlọ́run. fallahu rahmanu la ya'jalu bi ajalatil insan. Ọlọ́run ọbọ̀ oníkẹ́sì ni kì í sì kánjú kì í kánjú pẹ̀lú pé nìyẹn kan kánjú. ìkánjú jẹ́ kan nù tí ò jẹ́ kí Kùránì ó ṣe mọ́. ẹlẹ́ẹ̀kejì adamuli imani sọ́ọ̀dìk ìgbàgbọ́ tán àtàná níta sọ lẹ́ẹ̀kan kò sí mọ́ lónìí. ọmọ kéwú mélòó ló gba àfáà rẹ̀ gbọ́ jàmáà mélòó ló gba ìmáàmù rẹ̀ gbọ́ jàmáà mélòó ló gba àfáà rẹ̀ gbọ́ tinútinú tọkàntọkàn ṣó rọrùn mọ́. nínú ẹ̀ ádámù síkọ́tì bíláì ìgbára lọ́lọ́run tá a sọ tíyàn tán àtàná ní kò sí mọ́ lónìí ni ò jẹ́ kí nǹkan kórí bí ó ṣe bí tí ń rí fún àtàná mọ́. nínú tó tún wá tí ò tún sí mọ́ lónìí tí ń bẹ lọ́dọ̀ àwọn tàná ádámù lè hayá yìí kò sí ìtìjú mọ́ láyé tí ò bá ti sí ìtìjú wọ́n ní ìdálàm tastahayi bas naama ṣíìtà tójú ò bá ti tì ọ́ tó lójú tì ntó bá wọ̀ náà lọ́ọ́ mọ̀ sí àìsójú tì mọ́ òun ló fa ìrìnkúrìn fáwọn àwọn ọmọbìnrin ó wá jáde ń hó nínú ilé bẹ́ẹ̀ náà lọ́yìn àìsójútì mọ́ ní ìfọ ọmọkùnrin yóò wá lutí yóò tún dirí bí obìnrin kò sójútì nìyàn àṣà obìnrin ìwọ ti wá lè ṣètò wá tún yan lọ
ẹ̀tún wa ò pa bambari rẹ̀ ibi tí ò sójú tì mọ́ ó wọ pátá ó wọ ṣòkòtò yóò tún wá fa ṣòkòtò yẹn sí bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dí ẹ wà máa mọ̀rú pátá tó wọ̀ táwọn ọkùnrin nu àwọn ọmọbìnrin òun ó wọ ṣòkòtò yóò wá wọ kan sókè ẹ máa wo ìdodo obìnrin láàrin àìsójú tì nìyẹn ilé kan sì ni wọn ò ti jáde ṣùgbọ́n ìyá tó jáde lọ́dọ̀ rẹ̀ náà ti rí bóun ìyá náà múra aláìdákanmọ̀ bàbá náà ti rí ń ló gbà tí wọ́n ní area papa area mama ń ló gbà tí wọ́n ní ìtìjú ò sí láyé mọ́ ìtìjú ń bẹ lọ́dọ̀ àwọn tàná ìní ń jẹ́ kí Kùránì máa jẹ́ ògùn fún wọn. òkúnkùn ni walidain. inú tó tún ba ayé jẹ́ tí ò jẹ́ kí Kùránì jẹ́ àṣẹ mọ́ uququl walidain àìgbọ́tòbí mọ́ ìyapa ìyá àti bàbá èyí ò sì ní ìbínú Ọlọ́run ma ridaullahi illa fi ridail walidain. ìyọ́nú Ọlọ́run bá ń bẹ́ ń bi ìyọ́nú àwọn òbí méjèèjì. sukhtullahi fi sukhtil walidain. ìbínú Ọlọ́run bá sì ń bẹ́ ń bi táwọn òbí méjèèjì bá ń bínú sí ni. wa ridau fi rida fil walidain. ìyọ́nú Ọlọ́run bá fi ridal walidain. kọ́lọ̀ náà máa yọ́nú sí ni àmọ́ jásípọ̀ òbí méjèèjì ń yọ́nú sí ni. ìyapọ̀ òbí ti pọ̀ lónìí àìgbọ́rọ̀ sóbi ó ti pọ̀ jù èyí ń jẹ́ kanú tí ò jẹ́ kí àṣẹ tí ń bẹ lára Kùránì kó wà lára káwé yẹn orí pa ẹ̀ mọ́ nínú ẹ̀ náà tó ní kí ni. ádámù tamassuki bi ta'atillahi. àìní tẹ̀lé Ọlọ́run àìlákòólé kan Ọlọ́run àìní tẹ̀lé tọlọ́run ìfẹ́ ẹnu ló pọ̀ tá à ń tẹ̀lé lásìkò yìí ìní ò jẹ́ ká rí pa àrùn Kùránì mọ́. wà á dámú tẹ́tùwà láàyè. kò wá sí bẹ̀rù Ọlọ́run mọ́ kò wá sí kàkún Ọlọ́run mọ́ kò sí bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ ti ní ìbẹ̀rù Ọlọ́run yìí ó ń bẹ lọ́dọ̀ àwọn tàná ọ̀jọ̀gbọ́n kan ní bitakwali ilahi nàjà mọ̀hún nàjà wàfàásà wàsọ̀rà ìlàmọ̀ rọjà. bitakwali ilahi nàjà mọ̀hún nàjà wàsọ̀rà wàfàásà wàsọ̀rà ìlàmọ̀ rọjà. ká níbẹ̀rù Ọlọ́run làwọn ẹni àná ni wọ́n fi débi tán lọ ó ní Kùránì fi ń jẹ́ ògùn fún wọn ìtàn bá fi pè wọ́n bá fi pè tó wà ń jìnnà yóò ṣe kí ni yóò súnmọ́ tó bá fi pè tó súnmọ́ tó bá fẹ́ kó di tó jìnnà yóò di tó jìnnà. ìbẹ̀rù Ọlọ́run yìí òun ní bẹ lọ́dọ̀ ní bàbá wa òkè odò kọ́ lọ́dọ̀ àwọn àfa àwọn bàbá wa lọ́lọ́dán iná ní bẹ lára wọn mo wá sọ́dọ̀ bàbá ńjọ́ kan wọ́n wá sọ̀rọ̀ kan fún mi bí. wàláì nígbà tí ìfi padà dé tí bàbá ní kíni báyìí sì ni ó rí Ọlọ́run ó sì rí bẹ́ẹ̀ náà irú bẹ́ẹ̀ ò wá níye ìgbà tí mo ti ṣe kòńgẹ́ lọ́dọ̀ wọn rí tí mo ṣe kòńgẹ́ lọ́dọ̀ yìí tán sọ fẹ́mi fúnrara mi náà fúnrara mi sọ ṣàgbàgbọ́ abakumula mo gbàgbọ́ ní wàhálà ìbí ó sì rí bẹ́ẹ̀ náà. àwọn àgbàgbọ́ yìí pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run yìí mọ́ kò sí láyé mọ́ ni ò jẹ́ ká rí àṣẹ tí ń bẹ lára Kùránì mọ́. ádámù mahabbatil ghayri fil manfa'a. èyí tí ń bẹ lánàá tí Kùránì fi ń jẹ́ ògùn fún wọn náà ni pé wọ́n fẹ́ràn ọmọlàkejì wọ́n fẹ́ra wọn bíi tọmọlàkejì ìyẹn ò sí mọ́ lónìí. pé ẹ wo ojú kòkòrò ti bà ayé jẹ́ nígbà tí ò sí fẹ́ ó ti ní owó ó ti dáa fún bọ́tí gbogbo àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ wọ̀nyí nítorí yẹ kó máa pín fún ẹ yóò sì tún máa jòkólé. mo fọ́ kọ́ bọ ẹnìkan láṣìírí ọ̀gá ni ọ̀gá pátápátá ni tó ní owó lọ ẹ̀yàn tó ìpéjọ kan ṣoṣo ló lọ ra Lexus 3 fún àwọn ọmọ rẹ̀ ọmọ sẹ́kọ́ndírì ẹni tó wá gbéṣẹ́ fún kọ̀ǹtráktọ̀ tó gbéṣẹ́ fún wàhálà ó jẹ bàbá náà lówó dì sí mo fọ́ kọ́ bọ ẹni ọ̀hún láṣìírí kò fún un lówó tó ẹ ti lówó tẹ ẹ ti ní gbogbo nǹkan tán kí ló fà á ara wọn nìkan náà kò ṣe ra mọ́tò yẹn kó wá gbé fẹ́lú kò ṣe gbé mọ́tò yẹn fún kọ̀ǹtráktọ̀ kò ṣe gbé mọ́tò yẹn kó wá rí ẹ̀dàkùn ẹ̀yìn tè talẹ̀ rí tára ni tó nídìí mọ́tò ọmọ rẹ̀ tí wá wà ní sẹ́kọ́ndírì ló wá ṣe kí ni ló wá ra mọ́tò fún in tó fà á nìyẹn o. ìṣó. wà á kíra ní aláàmọ́tò kúrìbì sáà. bákan náà ní kótó kan yíhun inú tí ò jẹ́ kárí àṣẹ ara Kùránì mọ́ ni pé kasratul ma'asiya ìyapa ti wá pọ̀ jù láyé ìyapa ti pọ̀ jù ní kọ̀kọ̀ ìyapa pọ̀ ní gbangba ìyapa pọ̀ ẹ̀mí wa le bí ẹ̀mí ìmọ̀ta bí ẹ̀mí ẹranko ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá di ẹranko tútù ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nùlù di ẹranko tútù ìyẹn yìí pé ẹ̀rìn tó ṣe pé ẹranko ni tá a lè pè é lẹ́ranko nítorí pé à ń jọ rìn à ń jọ sọ̀rọ̀ ni àmọ́ ìwà rẹ̀ wàláhì ìwà ẹranko ni. ìwà ẹranko ni níbi ìwà bẹ́ẹ̀ ni níbi ìrìnkúrìn
níbi ìṣekúṣe. ṣùgbọ́n gbogbo ẹ̀ pátápátá ibi tí ó wá tá a fi ṣe ìgúnlẹ̀ rẹ̀ òun náà ní pé àṣẹ tí ò tá a rí lára kùránì mọ́ lónìí bíi tàná àfi kọ̀ọ̀kan wá idufilimiya ẹyọkan nínú ọgọ́rùn-ún la. wá idufilimiya wá idufilimiya ó wá di kọ̀ọ̀kan kọ̀ọ̀kan irú bàbá òkè odò mélòó lẹ rí mọ́ nísìn mélòó ló pọ̀ mọ́. mélòó àfa àgbà báyìí ni wọ́n tún mọ fi sáàbù. bàbá òkè odò wọ́n mọ fi sáàbù nulẹ̀. bàbá òkè odò bó ṣe tọ́ gbogbo àwọn ọmọ tí wọ́n là ń rí wọ̀nyí wọ́n fi ẹ̀sìn tọ́ wọn wọ́n fi wà tọ́ wọn wọ́n fi mọ̀ tọ́ wọn wọ́n fi sẹ́ẹ̀rẹ̀ tọ́ wọn wọ́n fọwọ́ rẹ̀ tọ́ wọn mélòó òbí lórí bíi ti bàbá òkè odò báyìí náà tán jẹ́ àfáà náà láwọn àfáà náà àwọn ni wọn ò láàánú pa àwọn ni wọn dájú ju ọṣẹ lọ mélòó ni mo fi ní wáhídù fìlímìà. ẹyọkan ni àfa tó kọ́lé bíi pààfin ọba ní. bàbá tiẹ̀ ní àwọn olówó wo hùwà dáadáa wọn ò ṣe tó yẹ kán ṣe wọn ò ṣe àwọn tán kéwu tán wá ń kọ́ tó yẹ pé nu wọn ni wáàsí ti dùn àkànkà lẹ́nu kò wá kọjá hanajiru wa kò kọjá ọ̀nà fún wa jama àwọn nǹkan tí ò jẹ́ kárí àṣẹ ara alukurani mọ́ báwọn tàná ti ń ṣe àwọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ ni lóòótọ́ ọlọ́run ní ká mọ̀ wáyé kò ní ká mọ̀ sáyé ṣùgbọ́n ìsìláàmù fètò sí gbogbo ẹ̀ kurani sá sọ pé wàbtagì fíìmà àtàkà Allahu ad-daral akhirah wala tansa nasibaka mina dunya ni ọmọ wa kó dáa fún ọ láyé. A'udhu billahi minash shaitanir rajim. ọlọ́ni ní kò mọ̀ dáa fún ọ láyé ní kò mọ̀ sáyé báwo lọ ṣe ní sáyé ọ sáyé ṣùgbọ́n o rántí gbogbo ń tọ́ ní pátá ọlọ́run ṣe dáadáa fún wọn ni ahasin kama ahasana ìwọ náà wá ṣe dáadáa fọmọlàkejì bọ́lọ̀ ṣe fún wọn náà ṣe dáadáa fọmọlàkejì ẹ̀ gbówó yorùbá wọn ní bìkínbíyà gbèsè lóore òmùgọ̀ èèyàn àbópò inú èèyàn ní ipò oore nífà bí èèyàn bá ti lè ṣe ọ́ lóore fira rẹ sípò pé ríra rẹ nírì ẹni tó yá gbèsè bí èèyàn báyìí ti yá gbèsè á san padà ni ọlọ́run fúnra ẹ̀ ló sọ ọ́ lọ ní ahasin kama ahasana Allahu ilayka bọ́lọ̀ ṣe fún wọ̀wọ́ náà ṣe dáadáa fọmọlàkejì. ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ń bí ká ṣe dáadáa ni pé ẹ má jẹ́ ká máa ṣe ọ̀rọ̀ ọlọ́run gbọ́ ẹ jẹ́ ká gbìyànjú ká rí gbọ́ yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan lágbájá aláìmoore ni ìmọ̀ pọ̀ ẹ ṣe oore fún kò mọ́ wọ́n ṣáà ti so oore lọ́lọ́run wí ẹni tí ó ṣẹ̀san oore ọlọ́run ni alijaza'ul ihsani illa al ihsan ẹ ṣe dáadáa bẹ́ẹ̀ bá ti ṣe dáadáa ẹ̀san dáadáa náà lẹ́gbàá má retí pé ibi tó ṣe dáadáa sí yẹn lọ́ọ́ ti rí yé ìwọ ti ṣe àṣẹ ọlọ́run lọ tẹ̀lé yẹn ibi tó ti rẹ̀san rẹ̀ ó lè ràn kàn sọ́tún kó jáde lọ́sì ó lè ràn kàn síwájú kó jáde lẹ́yìn jama islam ò ní ká mọ̀ sáyé ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ká fètò sí i ká ṣe dáadáa wala tabugil fasada fil ardi ká jìnnà sí bàjẹ́ gbogbo tí ó jẹ́ bàjẹ́ ká jìnnà sí i. ọlọ́run ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí bá máa jẹ́ òbílẹ̀ jẹ́ jẹ́mọ́ ọlọ́run máa ṣàì jẹ́ kí eléyìí tá a ṣe yóò ṣe wá láǹfààní. àwọn nǹkan tí yóò wá máa jẹ́ hulul ní tí ó jẹ́ kí nǹkan yóò bọ̀ sípò padà òun náà ní tá a kọ́kọ́ kà yẹn. gbogbo báwọn tàná ṣe é ṣe tí wọ́n ní tìjú ẹ jẹ́ káwa náà ní tìjú tí wọ́n ní farabalẹ̀ ẹ jẹ́ a ní farabalẹ̀ tí wọ́n bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ a ní bẹ̀rù ọlọ́run tí wọ́n fẹ́ràn ọmọ làkejì bí ẹbí ara wọn ẹ jẹ́ káwa náà ní tá a bá ti ní àṣẹ ìwòsàn ìlápa tí ń bẹ lára alukurani lánàá yóò mọ bẹ lára wa náà lónìí kọlọmọsá ìjọsìn wa láǹfààní. salamu aleykum wa rahmatulahi ta'ala. aleykum salam wa rahmatulahi wa barakatuhu. dákun bá ń pariwo pọ́lọ́ ń tóbi ibi tó jókòó sí òun náà dáadáa. Allahu akbar. ẹ bá ń pariwo pọ́lọ́ ń tóbi dáadáa. Allahu akbar. mo kí Mawlana tí wọ́n bá wa sọ̀rọ̀ lọ́hùn. Yadakumullah. Ọlọ́run máa ń ṣe ìjárí bàbá pẹ́ o. Àmín. Ọlọ́run kó járí yín jìnnà. Àmín. Albarka la ilaha illallah. Muhammad Rasulullah. Bila hawla wala quwwata. Illa billah. máa ṣe ẹ́ là nábì máa ṣọmọ rẹ bẹ́ẹ̀ kò sá nábì Ọlọ́run tọ́lọ́run promise gbogbo wọn tọrọ ẹ̀ ni. Bẹ́ẹ̀ni. máa ṣe ẹ́ ń wòlíì ń ṣàwọn ọmọ ẹ bẹ́ẹ̀ kò sí wòlíì tọ́lọ́run promise gbogbo wọn tọrọ ẹ̀ ni.
bẹ́ẹ̀ tí ń lo tìyìn ọlọ́run jẹ́ kí tàwọn ọmọ tún wò jù báyìí lọ. Àmín. wala la hawla wala quwwata. Illa billah. naam mo kí sọ̀kalẹ̀ bàbá wa oníwàásí Ayadakumullah. lábẹ́ bẹ́ẹ̀ mo kí wọlé àwọn afáwa Mawlana Sheikh Lukman adamallahu hayatakum ọlọ́run má ṣe ìjárí yín pẹ́. Àmín. mo kí alfawa zu sauti raninin alfawa Sheikh Jibril Olúborí Gold fa ahlan wa sahlan. láàrin ìsìn gbogbo wa bá ti jókòó yìí dákun torí ọlọ́run tẹ́wọ́ láàrin ìṣẹ́jú ẹyọ kan ìwọ náà tẹ́wọ́. bó o ti jókòó ọ̀rọ̀ alukur'ani ni bàbá sọ yìí nígbà tí n sọ̀rọ̀ láhàólà lẹ́ẹ̀kan ṣe mọ̀ kí bàbá ò tí ì dé Masha Allah. ṣe mọ̀ pé dédé ibi tí mo sọ̀rọ̀ lọ ṣe mọ̀ kí bàbá tírìtì ẹ̀ Bẹ́ẹ̀ni. dákun bí tí wọn náà jókòó sùn dákun tẹ́wọ́ alukur'ani ni wọ́n bá wa sọ̀rọ̀ ń parẹ́ yìí Masha Allah. wọn náà wàá fa alukur'ani wọn dàníyàn orí ẹyọ kan tó rò pàgbára ọlọ́run ká tó mọ ọlọ́dà àgbàlagbà tá à ń lọ sìn tí wọ́n bá rò pé oore kan bẹ tágbára ọlọ́run ká bá a ti sọ yẹn jẹ́ lọ́lọ́mí ń rò ẹjọ́ lẹ́lọ́mí ń rò bá a ti ń wì yìí. Wallahi. èmi gangan kí n má sunkún ọmọ ìyá ànábì yóò sunkún ànábì bàbá ànábì yóò sunkún ànábì ọlọ́run wọ́ọ̀lá bíbí ànábì èmi gangan kí n má sunkún ọmọ ìyá ànábì yóò sunkún ànábì bàbá ànábì yóò sunkún ànábì ọlọ́run wọ́ọ̀lá bíbí ànábì èmi gangan kí n má sunkún ọmọ ìyá ànábì yóò sunkún ànábì bàbá ànábì yóò sunkún ànábì. owó àwọn elétò ni mo gbé wọn lówó mo fa ànábì bẹ́ẹ̀ o bíbí ànábì èmi gangan kí n má sunkún ọmọ. pé Yasin wálíkúrì àní má jẹ́ ń gbọ́mọ̀ sí Yasin. ẹ̀yin onílù yóò Yasin wálíkúrì àní má jẹ́ ń gbọ́mọ̀. pariwo àmín náà kó lókè dáadáa. Àmín. pariwo àmín kó lókè dáadáa. Àmín. bila hawla wala quwwata. Illa billah. nísìnyí báyìí Yakun. àwọn tí